gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Saturday October 25 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábẹ́ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20, tí ènìyàn kan bá pè yín lọ́jọ́ tòní pé ó yá patí yá o, ó yá jájọ jáde lọ, jájọ lọ gbafẹ́ o, ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ ní kíákíá, látàrí pé jíjáde lọ lọ́jọ́ tòní, gbígbafẹ́ lọ́jọ́ tòní á jẹ́ ohun tó ṣe pé á bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fún yín, támú kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀, ẹ máa enjoy ara yín púpọ̀. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí. Àwọn nǹkan gbafẹ́ rẹpẹtẹ máa wáyé lọ́jọ́ tòní púpọ̀. Lónìí ẹ free mind yín, ẹ free ara yín dáadáa, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wà ní ìdùnnú. Black dára láti wọ̀ tàbí color red, kò sí ìtì ẹ̀wọ̀nú méjèèjì yẹn tí ó dára. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní ẹ máa wá ìpòpadà ọ̀tun fún gbèsè ayé yín o, tó sì jẹ́ pé ìpòpadà tí bá wá lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kọ bí ara sí, kí ẹ mójútó dáadáa, kí ẹ bẹ̀ sí mú lò. Á jẹ́ ètò ṣe pé á ran ìgbésí ayé yín lọ́wọ́ lọ́nà gbọ́ọ̀rọ̀ láyìíká lẹ́yìn lọ́jọ́ tòní. Tó bá dàbí ìgbà pé àwọn nǹkan tí àwọn mọ̀lẹ́bí yín ṣe látijọ́ mẹ́ta kò fi bẹ́ẹ̀ dùn mọ́ yín nú tó, èní dára láti fi wá solution, láti fi wá bí àárín yín ṣe fẹ́ gún régé dáadáa. Lọ́jọ́ tòní tẹ bá ní pé ẹ tún dúró di ìgbà mìíràn, ó ṣeé ṣe kí issue tẹ́ ní pẹ̀lú mọ̀lẹ́bí yẹn kó tún jẹ́ nǹkan tó ṣe pé tó fẹ́ lágbára díẹ̀ sí. Lénìí kẹ́ kíyèsára dáadáa, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí láàyè iṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine. Aago 8 láàárọ̀ sí aago 9 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí color pink sì jẹ́ color èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe pé ó dára púpọ̀ láti fi gbégbèsẹ̀. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́, tó bá ṣe pé láwọn kankan tí ẹ ti pàṣẹ látijọ́ mẹ́ta tó ṣe pé ẹ ti ṣe láṣeyanjú láàyè iṣẹ́, ẹ gbìyànjú láti ṣe wọ́n láṣeyanjú, ẹ tiraka láti má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí àwọn kankan tó dàbí frustration àbí àwọn kan tó dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọkàn yín tí ò dùn mọ́ yín nú, kó ṣe pé ó lè fẹ́ mú yín kẹfẹ́ sọ̀rọ̀ èyí tó ṣe pé ẹ máa fẹ́ padà regret later. Àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó máa fẹ́ ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì, ẹ kíyèsára pátápátá lénìí kí ẹ má sọ̀rọ̀ àsọjù, kí ẹ sì má sọ̀rọ̀ tó máa fa àkóbá àbí tó máa ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì pátápátá. Lénìí kẹ́ rí dájú pé ẹ bá ènìyàn kan tó ṣe pé ó súnmọ́ yín, tó ṣe pé ìfinú tán ẹ bá wọn sọ bó ṣe ń ṣe yín, bóyá ó lè fún yín lámọ̀ràn tó máa jẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun, ẹ wà focus, ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí color wine sì jẹ́ color èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní ara yín máa yá gágá púpọ̀, á ṣe yín bí ìgbà pọ́jọ́ iwájú yín máa dára púpọ̀ púpọ̀. Lọ́jọ́ tòní kí ẹ lo agbára káká tó lọ fún yín lórí iṣẹ́ àti lórí ìgbésí ayé yín. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ wà positive látàrí pé ara yín tó fẹ́ yá gágá yìí á ràn yín lọ́wọ́ dáadáa lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe nǹkan yín létò ètò, ẹ̀fọ́gbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí color white sì jẹ́ color èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi jáde pẹ̀lú mọ̀lẹ́bí, pẹ̀lú àwọn tó ṣe pọ́jọ́ olólùfẹ́ yín. Ẹ wà pẹ̀lú wọn, ẹjọ́ gbéra yín jáde, kí ẹ wá ìdùnnú púpọ̀. Èyí máa bí kí ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí àbẹ́yìn àti olólùfẹ́ yín náà kó túbọ̀ wọnú ara dáadáa. Ẹ mọ́kàn ara yín balẹ̀, kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún lénìí, kí ẹ sì fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Blue jẹ́ color tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n ẹ lè wo oríṣiríṣi aṣọ èyíkéyìí tó bá tún wù yín, kò sí wàhálà. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeé ṣe kẹ́ ẹ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú àwọn kan níyìn o, látàrí pé ó ṣeé ṣe kí ó ṣe pé àwọn kankan máa fẹ́ wà tó ṣe pé ẹ máa fẹ́ misplace tàbí tẹ́ máa fẹ́ sọnù tàbí tó máa fẹ́ jí mọ́ yín lára tẹ́ bá kíyèsára. Fún ìdí èyí àwọn kan tó ṣe kókó fún yín láti mójútó, kẹ́ mójútó wọn. Èní ìsìrì àìdíà máa wáyé sí yín lọ́pọlọ rẹpẹtẹ tó ṣe pé àwọn àìdíà náà tẹ́ bá lò lórí iṣẹ́ yín á ran iṣẹ́ yín lọ́wọ́ dáadáa. Ẹ má kánjú ju bó ti ẹ lọ lórí ohunkóhun lénìí,
ẹ wà smart kí ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ lè ní pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Èèyàn oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 24 sí October 23. Ọjọ́ tòní ẹ máa wà productive dáadáa, ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ púpọ̀ tó ṣe pé àwọn èèyàn máa tún gbárùkù fún yín, wọ́n á tún gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ wá rí dájú pé ẹ gbéraga, ẹ sì jọra yín lójú rárá o. Ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá jẹ́ businessman tàbí ẹ̀yin tó ṣe pé investor lẹ́yìn jẹ́, ẹ lè invest lọ́jọ́ tòní, kò sí wàhálà. Ẹ lè pilẹ̀ nǹkan tuntun èyíkéyìí tó bá wù yín lénìí, kò sí wàhálà. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ pọ́n tèwe tàgbàlé. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Tí kọ́lọ̀ yẹ́lò wá jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Èèyàn oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 láì tiẹ̀ nídìí rárá. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa kanra tàbí bínú láì nídìí o lénìí. Ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà bí kẹ́kọ̀ọ́ tí ẹ wà lẹ́yìn nìkan tàbí kẹ́ wà nínú ilé lẹ́yìn nìkan títí tí gbogbo àkókò ìbínú yìí máa fi kúrò tá fi kásẹ̀ ńlẹ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ wà active, ẹni tó ṣe pé ó strong púpọ̀ lẹ jẹ́. Fún ìdí èyí ẹ má fàyè gba ìwọ̀rùn gbà tí ó tọ́ rárá. Ó dára kẹ́ jáde kẹ́ làkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àbáwọn tó ṣe pé wọ́n á mú kí inú yín dùn tàbí kẹ́yìn fúnra yín ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Kẹ́ free mind yín kẹ́ wà positive kẹ́ sì ní ìrètí pé gbogbo nǹkan máa dáa. Aago 12 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Èèyàn oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 lénìí kẹ́ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ìlera ara yín dáadáa púpọ̀ o. Ẹ kọbi ara sí ìlera ara yín púpọ̀. Lénìí ó ṣeé ṣe kẹ́ bá ara yín ní ipò kan tó ṣe pé àwọn tẹ́ máa bá ṣe máa jẹ́ àwọn tó ṣe pé wọ́n máa burú púpọ̀ tàbí tó ṣe pé wọn ò ní fẹ́ gbọ́, wọn ò ní fẹ́ gbà, wọn ò ní fẹ́ understanding rárá. Léyìí sì lè ṣe fẹ́ ṣàkóbá fún ọpọlọ pípé yín tàbí mental health yín díẹ̀. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn ara ti yín balẹ̀. Kẹ́ má wulẹ̀ kọbi ara sí gbogbo nǹkan kí nǹkan tó bá ń ṣe. Ẹ má fàyè gbà kí àwọn nǹkan kéékèèké èyí tí wọ́n ṣe tó ń mú kí ara máa kàn yín yẹn, kẹ́ má fàyè gbà rárá. Ẹ má jẹ́ kó disturb yín. Ẹ wulẹ̀ kọjú mọ́ṣẹ́ ti yín kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ wà positive. Ẹ gbà àlàáfíà láàyè. Ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Èèyàn oníràwọ̀ ìrùpẹ̀ eléruko Capricorn tàbí láàrin December 23 sí January 19 lénìí á ṣe yín bí ìgbà pé kí ẹ ṣe àwọn nǹkan tó jọ mọ́ spiritual activity èyíkéyìí. Ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ wá àkókò láti ṣe prayer lénìí tàbí kẹ́ ṣe àwọn spiritual activity tẹ́tí ń fẹ́ ṣe láti jọ́ mẹ́ta. Ẹ lè ṣàyẹ̀wò lénìí fún gbèsè ayé yín, kò sí wàhálà. Lénìí agbára káká máa wà fún yín. Ẹ máa dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín, ẹ sì máa wà focus púpọ̀. Lénìí kò dára kẹ́ sùn láì tọ́nà sùn, kò dára kẹ́ wọṣọ dúdú birimu látòkè délẹ̀, kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Èèyàn oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeé ṣe kí ẹ experience àwọn nǹkan tó ṣe pé á fẹ́ dàbí nǹkan tìjú díẹ̀ bákan tẹ́ bá kíyèsára tàbí káwọn èèyàn fẹ́ máa fi ọ̀tá yín ṣe yẹ̀yẹ́. Láyìíká lè ṣe lè ṣẹlẹ̀ tàbí níbi iṣẹ́ lọ́jọ́ tòní láti avoid àwọn nǹkan wọ̀nyí. Ẹ má wulẹ̀ gbé ìròyìn èyí tó ṣe pé ìròyìn òfégè ni kí wá máa sọ pé lágbájá bẹ́ẹ̀ lórí lóòótọ́. Ẹ má bẹ ẹnikẹ́ni jiyàn rárá. Ẹ má wulẹ̀ tẹ̀lé controversy kankan. Nǹkan kí nǹkan tó bá ń lọ kó wà láàyè ẹ̀. Ẹ wulẹ̀ wà lórí ọwọ́ tí yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má tẹ̀lé rumor. Ẹ sì má sọ nǹkan tí ẹ wulẹ̀ mọ̀ kankan nípa ẹ̀kọ́ má bàa fi yín ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Lénìí kò dára kẹ́ péjú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable. Ẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni. Ẹ rí dájú pé báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí dára. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Èèyàn oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ má fẹ́ kọbi ara sí ìlera ara yín púpọ̀ o. Ó sì dára púpọ̀ kẹ́ kọbi ara sí dáadáa, kẹ́ kíyèsára pàápàá pẹ̀lú àwọn nǹkan tí ẹ̀ ń jẹ sẹ́nu yín. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ exercise. Ìyẹn tún lè jẹ́ kẹ́ gbọ́nra nù díẹ̀. Lọ́jọ́ tòní kẹ́ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì rí dájú pé ẹ ṣì kí ara yín púpọ̀. Light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá.
ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run ọba olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.